Security alert. U.S. Embassy, Abuja, Nigeria, March 5th, 2026. Ìyẹn èní. Òun ni nǹkan tí mo fẹ́ kà fún yín láti ọ̀dọ̀ wọn ní US tí wọ́n send ẹ̀ sí Nigeria. Ó dẹ̀ ti wà online. Location: Abuja, Federal Capital Territory. Event: the U.S. government cares about your safety, and we continue to share up to the minute information you need to make informed decisions about your safety. The U.S. Embassy in Abuja informed U.S. citizens that the Islamic Movement of Nigeria, IMN, has announced its intention to conduct protests in Abuja. Previous IMN protests have resulted in violent clashes with Nigerian security forces. The embassy strongly recommends that all U.S. citizens in Abuja remain in their residences through Friday, March 6th. Embassy Abuja operation. The U.S. Embassy Abuja will be closed for routine business until Monday, March 9. The potential for violent protests remains highly unpredictable, and all U.S. citizens should exercise increased caution and maintain a low profile. Lọ́rọ̀ kan ṣáà tí ìjọba Amẹ́ríkà ń jẹ́ kó yé ìwà tèmi ń bí ni wípé wọ́n ti fi very powerful message, security alert, ránṣẹ́ sí gbogbo citizen wọn tó wà ní the whole of Nigeria, most especially àwọn tó ń reside ní Abuja in the northern part of Nigeria, wípé àwọn IMN tí wọ́n pè ní Islamic Movement of Nigeria, wọ́n ti sọ wípé àwọn fẹ́ jáde fún massive protest tó máa brutal, tó máa ní agbára, in solidarity fún Iran, the prime leader Iran Ayatollah, tí Israeli àti àwọn US tí wọ́n join together láti strike down. For this reason, àwọn Islamic Movement of Nigeria, wọ́n náà wọ́n máa bọ́ síta lọ́la. US government ti fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí àwọn citizen wọn kó ní kálukú kó jókòó sílé, no kẹ́kẹ́ must kẹ́, no dúdú must dùn. Kí wọ́n tilẹ̀kùn mọ́ra wọn síbẹ̀ o, torí information tí wọ́n tún wá mú fọ́dà ni wípé kò sí ìgbà tí Islamic Movement of Nigeria tí wọ́n jáde fún protest tí kò kí ń bọ́ sí ogun, tí ò ń bọ́ sí wàhálà pẹ̀lú Nigeria forces. So wọ́n ti advise gbogbo àwọn ọmọ ìlú wọn kan jókòó. Ìwọ tó bá fún ní appointment ní ìsìn títí di ọ̀la àti ìmọ̀kan tó máa ṣẹlẹ̀ from next week, wọ́n ní kó ní kálukú kẹ́ jókòó, ẹ má worry, wọ́n á contact yín padà according to the information, you understand. But kí ló dé tí Nigeria government ò kí lè sọ irú nǹkan báyìí fún àwọn citizen láti lè mọ ibi tán máa rìn sí, ibi tí kò yẹ kán rìn sí? Irú àwọn messages information báyìí ó yẹ kí wọ́n lè máa sọ síta wípé okay o, massive protest tó máa lámiláká, tó máa brutal, ó máa jáde o láti northern part of Nigeria. Ẹ má jáde o, àbí kẹ́ jókòó síbi tẹ́ bá wà bí nǹkan so that àwọn èèyàn ní information about their security, about their life. But Nigeria government kan useless for everything ṣá. Kò sí nǹkan tó kàn wọ́n, ẹ̀mí èèyàn jọ wọ́n lójú. Òun nìyẹn láti odidi Amẹ́ríkà náà ti fi mẹ́sẹ̀jì ránṣẹ́ kó ní kálukú jókòó lé. Ṣé dẹ̀ mọ̀ wípé a ti ń gbọ́ fìrìfìrì wípé àwọn nọ́dẹ́nà wọ́n ti sọ wípé wọ́n fẹ́ ṣọṣẹ́. Wọ́n láwọn fẹ́ ṣọṣẹ́ gan ni, wọ́n fẹ́ dá wàhálà lẹ̀. Láti last month ni mo ti ń pariwo tí information ti dánwò mi láti northern part of Nigeria. Kí bàbá Tinubu kó gbáradì kó múra dáadáa. Wọ́n dẹ̀ ló ní ọwọ́ insider nínú àwọn Islamic country. Ó máa ní agbára, ó máa heavy gan. Mi ìdè ṣeré o. I am not here láti pass information kó kárí kọ́kàn sókè. Mo ti sọ fún yín pé àwọn information ti bá fún yín ká lè mọ bí nǹkan ṣe ń lọ ni, kò ṣe láti káyà yín sókè. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi pass àwọn information yẹn around. Ẹ wá gbọ́ nǹkan táwọn náà dáná sọ. We have a large population of Shia in this country, and there are millions and millions of Shia and followers of Iran all over the world. They will obviously present what had happened and take steps to see what they can do to salvage what is left of the Iranian revolution, Iranian country, with Iranian leadership, and maybe to rebuild Iran. No one can say what would happen in the next few weeks. What we do know, and what we should be aware of in this country, is that America also has an interest in Nigeria. It has said so. It has already sent a bomb in our country. It says it will attack us. It says it will
encourage massive changes in the way we live with each other, largely along Muslim-Christian lines. Under Trump, nobody should take America for granted. So we are in trouble too. But this is not the kind of trouble that will just come in one day and go. Ahmed bàbá yẹn ó Nigeria is in deep shit. Nigeria, we are in trouble. Wàhálà máa ṣẹlẹ̀. Ó ní tí wàhálà yẹn bá ṣẹlẹ̀ kò ṣe wàhálà tó kàn máa ṣẹlẹ̀ tá tètè parí o. Kí nìyẹn sọ fún ẹ? Àwọn Northern ti múra ogun. Wọ́n ti múra ogun in conjunction and supported with àwọn Islamic country. Iran ó wà lára àwọn tó support wọn. Wàhálà máa ṣẹlẹ̀ láti last month ni mo ti pariwo. Tí information yẹn ti wá láti northern part of Nigeria kí pariwo síta. Ipe kí bàbá Tinubu kó seize passport gbogbo àwọn leaders gbogbo wọn tó mọ̀ wọ́n ní north ńbẹ̀. Kí wọ́n dey arrest wọn because outside the country not lọ ṣe meeting yẹn. Gbogbo àwọn nǹkan tó dẹ̀ máa lọ àti bó ṣe máa fún wọn support ó ti wà well arranged. Now another message from the US government. Ká lè mọ̀ wípé wàhálà fẹ́ ṣẹlẹ̀ ní Nigeria. Ẹ̀yin tí ẹ ti apply for visa, wọ́n ní the US embassy in Abuja cancelled all visa appointments on March 4th, 2026 due to security concerns related to potential protests over the US-Iran conflict. Affected applicants will be contacted about rescheduling, and the public is advised to follow the embassy's website and social channel for updates. The embassy warned of possible large demonstration in Abuja, which could escalate into violence, urging US citizens to remain indoors and take precaution. Ìwọ tó jẹ́ ọmọ Nigeria, ṣó ń gbọ́ yára ń brain. Ẹ̀mí ò láàrọ̀. Recent peaceful protests by the Islamic movement in Nigeria, IMN, in northern states have expressed solidarity with Iran and condemned US-Israelis airstrike. So, in solidarity pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ ní Iran, àwọn northern fẹ́ jagun with the support àwọn Islamic country. Yàtọ̀ fún ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní Iran láti last month ní information yẹn ti dọ́wọ́ mi. Wọ́n kàn fẹ́ fi ti Iran ni wọ́n fẹ́ fi kẹ́ ọwọ́ ni. Wọ́n dẹ̀ ti múra tán. Ṣé ti rí bí ní US government ṣe ń send security alert fáwọn citizen wọn. Nigeria government ò ní sàn kankan fún yín tán fi máa pa yín tán. Meanwhile, ní March yìí, ní Southwest nílẹ̀ Yorùbá ilẹ̀ kóòtù, ẹ gbáradì. Ó máa ṣẹlẹ̀. Àwọn Fúlàní ti múra láti kógun jà yín. Mo ti ń sọ tipẹ́tipẹ́ nítorí bàbá Tinubu, they are coming for Yoruba land back to back and they are getting ready. It's getting closer. Mi ò sọ̀rọ̀ àwọn information láti threaten yín bí kò ṣe ká lè gbáradì bá ṣe máa múra lẹ̀. Kò ń ṣe pé kẹ́ máa múra lẹ̀ kán wá wọlé kán máa pa yín lógúnlógún kán máa pa yín lọ́gbọ̀lọ́gbọ̀ kí àdó olóró máa dún pọlápọlá kẹ́ máa ṣe fídíò kẹ́ máa wáyàn tó máa wá gbà yín. Kò sẹ́ni tó ń bọ̀ ń gbà yẹn. Ẹ tètè múra sílẹ̀ ńsìn. Ẹ wá gbé information tí wọ́n fi ránṣẹ́. Wọ́n fi message ránṣẹ́ sí ilẹ̀ Yorùbá and the whole of Nigeria. Wá tẹ́tí ẹ̀bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ information àwọn Fúlàní ní Southwest. Message to all faithful fighters and Fulani nation issued by Fulani Nationalist Movement, FUNAM Southwest Command. Wọ́n ní Operation Blind Eyes begins March 28 after Ramadan. Gbàrà tó bá ti parí àwẹ̀ ní on 28. Operation kí ni yán pé Blind Eyes. Operation fọ́jú ẹ̀. Operation fọ́ ojú ẹ̀ ó máa bẹ̀rẹ̀ ní ilẹ̀ Yorùbá ní ilẹ̀ kóòtù after Ramadan ní on 28 of this March. We have not spoken for a long time. We speak again to all fighters. Do not give up. Victory is near. Nǹkan tó sẹ́yìn nìyẹn o. Our spirit must never and will never be broken. We are moving from low-key attacks to war of total conquest. Get your weapons. The battle is here. We must not defend bravely our demands with our sword and bullets for the enemies. Tinubu must resign or face nationwide resistance, armed resistance. He must release all Fulani leaders in detention unconditionally, including those accused of planning coup. Ṣé mọ̀ pé mo gbé fídíò jáde níjẹta wípé wọ́n fẹ́ poison bàbá Tinubu? Ṣé òun lè bá ṣé information yẹn ṣé òun yí ẹbẹ̀ yẹn? If he had been shot dead on October 1st at the parade ground,
Would he be alive to suppress us? That is our minimum demand. Tó já sí wípé kúùpù tán fẹ́ plan gbà yẹn tí wọ́n tá gbé jáde tán sọ wípé irọ́ ni òun náà tún repeat sí pé ní parade ground ni wọ́n ti fẹ́ gbà ẹ̀ tó ti fẹ́ ṣọ́ọ̀tì bàbá Tinubu. Ìpè ká ní wọ́n rí ṣọ́ọ̀tì gbà yẹn tí kúùpù yẹn tó succeed. Wọ́n ní ṣé a rí wọn suppress, a rí àwọn bíi El-Rufai nǹkan kan Malami, a rí wọn arrest nǹkan tó ń try láti sọ nìyẹn. That is our minimum demand. Nǹkan tó ń demand lọ́wọ́ Tinubu nìyẹn. The illegitimate government of Bola Tinubu must resign or face nationwide coordinated and unprecedented jihad. We are not afraid. Wait for the trumpet. Take their farms, their cities, their women and their children. Ṣé irọ́ ni? Ṣé wọ́n ti take farm? Ó kù ẹni tó máa lọ sóko. Their city, ṣọ́n ti gba city báyìí. Wọ́n ní take their women. Ìbẹ́ ti rí bọ́ ti rí èpò àwọn obìnrin tán kú sábẹ́ wọn báyìí. And their children. Wọ́n ní kọ́ ọmọ virgin wá. Virgin. There must not be mercy. We are set to launch resistance that has never been seen before. We shall touch private and public institutions. The South and Middle Belt must be prepared to see death and mystery never before seen. We have endured for 3 years under another infidel. Ṣàǹgbọ́. Tàbá sọ fún yín pé ẹ̀yin Mùsùlùmí ilẹ̀ Yorùbá, wọn ò kà yín kún, infidel náà rí gbogbo yín sí. We have used the past years to organize our plan. We had trained hard. We are ready to make the country ungovernable. We are prepared to teach him bitter lesson. His government is anti-Fulani, designed to oppress and humiliate Fulani. His detention of Fulani leader is a shame to all of us. We must free them by all means necessary. We order all faithful to bombard their towns and villages from Kwara, Kogi, Delta, Edo, and from Lagos, Oyo, Osun to Ekiti. And no, though, blood must spill. Tẹ́ bá dẹ̀ wo gbogbo bẹ̀yẹn, ṣé wọ́n ń ṣọṣẹ́ ńbẹ̀? Ṣé rí bó ṣe kó wọn ní Kwara tó ṣe pa wọ́n? Kogi, ó ti dìlú ẹ̀wọ̀. Delta ńkọ́ Edo, o. Lagos, wọ́n sì ń ṣe díẹ̀díẹ̀, ṣùgbọ́n ti wà nú Lagos State. Ọ̀yọ́, ṣe ti rí pọ́n ti take over. Ọ̀ṣun, Ekiti, wọ́n ti hijack Ekiti. Ondo, bloodshed in every day, every blessed day ni. Take over their land. Their land is everything. Take is over. If you cannot burn it, kill, kidnap, rape, spare nobody. Move into their gathering and scatter, smoke and destroy everything that is in their pride. Take their kings one after the other. Ṣé wọn máa take king wa? Ọba Alágàmọ̀, wọ́n ṣe pa lẹ́nu ọjọ́ mẹ́ta. Kill them. The infidels have no respect for Allah. Ṣé ń gbọ́? Visit their mosque. Visit their mosque and churches with vengeance. Ensure total destruction. We will suffer, we will die, but at the end, we shall conquer them. Move to their towns and cities. Attack them day and night. Attack their markets. Attack their roads. Burn and smoke them. What we started in 1804 must never and can never be reversed. The next few months, the infidels must be brought down on their knees. Badu Salisu Amadu. Òun ló kọ. Gbogbo nǹkan tó list sí bí èwo ni ó ti máa ṣe. March yìí gangan ni wọ́n fẹ́ launch ẹ̀. Mo ti pariwo kíní láti last early February ní information yẹn ti dọ́wọ́ mi. Tí mo sọ pé kẹ́ sọ fún bàbá Tinubu, wọ́n ti lọ ṣe meeting yẹn ní outside. Láti ọ̀la lọ ní northern part of Nigeria, nobody knows what is going to happen. Ṣùgbọ́n mo gbà ládùúrà wípé kọ́lọ̀ má jẹ́ kí worst kó happen lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀. Mi ò fẹ́ kí kankan burúkú kó ṣẹlẹ̀ sí anybody wa o. Ẹ bá wa pass information yìí káàkiri. Now, mo fẹ́ kẹ́ wá wo fídíò yìí again. Ṣé 2013. A kò gbé mi fún náà láìpẹ́ yìí. Ọmọ Tinubu ní alásìkò táwa yìí. Àwa làwa ń jọ. Bàbá Tinubu ti fa ọlọ́pàá àbọ̀ wá kan. Ó sì fa ọlọ́pàá. Wọ́n ṣe campaign. Ń fa ọ sí ní campaign Tinubu. Àwọn alágbà tọ̀dọ̀ wa ń bí. Adéjọ́ sí ni. Bàbá ti wọlé náà. Kákan fọ́mátì ní. Gbogbo ayé ló dìbò fún Tinubu. Ọmọ abẹ́rẹ́ mẹ́ta òde ayé. Ó yá máa ride on bá mi nothing do you. Lókè níṣẹ́, lókè. Àwọn abiyamọ ayé pè sórí live show lánàá. Wọ́n ní kí n jíṣẹ́ fún yín ọmọdé yẹmọ. Wọ́n ní kẹ́ fọkàn yín balẹ̀. Wọ́n ní kẹ́ má bẹ̀rù, kẹ́ má fòyà. Wọ́n láwọn ìyá yín
àwọn ìyá abiyamọ bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ tí wọ́n pọ̀n yín sẹ́yìn tán jẹ́ kẹ́sẹ̀ yín wọlẹ̀ wọ́n ní ọ̀já tán fi ń pọ̀n yín yẹn wọ́n sì fi ń pọ̀n yín o wọ́n ní ibikíbi tẹ́ ẹ bá ti ń lọ báyìí làwọn ń tẹ̀lé yín lọ èmi ń dára náà dẹ̀ sọ fún yín bàbá go on sound lókèlókè ní ibi tẹ́ ẹ bá lọ lèmi máa tẹ̀lé yín lọ torí pé ẹ ti ṣe àwọn nǹkan kan tí mo fi mọ̀ wípé you are a good leader. Tẹ́ bá wá bọ́ sórí social media lẹ́ni tẹ́ ń ṣèpèdè tẹ́ ń gbé ṣépè irú èpè wo lẹ́rù ìpẹ́ lè ṣe fọ́mọ Adéyẹmọ tó lè mú ẹ ti gbàgbé èpèdè ni ṣé ẹ ti gbàgbé èpèdè kò má ṣèpè lásán ẹni tó tọ̀ nǹkan lá tó fàfọ̀ṣẹ èyí tó tọ̀ nǹkan lá èyí tó mú tírà èyí tí wọ́n rí oríṣiríṣi nǹkan mọye owó burúkú millions of naira tẹ́ fi lọ rẹ́ṣin àti oríṣiríṣi nǹkan tẹ́ ń rí mọ́lẹ̀ torí bàbá Akíntóyè àti Ìgbòho gbogbo ẹbọ tẹ́ gbé lọ sọ́dọ̀ ìrókò ara lolúwéré ọmọ Ìgbòho tó fi sàn kò wá sí èpè tẹ́ lè ṣe tó dọ́dọ̀ ẹ omi tó dà sẹ́yìn ẹ̀yìn igbá ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò mọ igbá lára bẹ́ẹ̀ ni Ìgbòho betray yín ẹ̀yin gógó lè betray yín ara yín gbogbo yín tẹ́ fi ọ̀tẹ̀ sí ìrìn àjò tá a pariwo títí tí pé ọ̀tẹ̀ máa tẹ̀yìn rì tá a ní kẹ́ yàgò bá fábòsí tẹ́ ẹ kóra yín jọ tẹ́ ẹ ní dandandandan ọ̀tẹ̀ yẹn lẹ fẹ́ yàn láàyò ẹ̀yin lẹ betrayed ara yín ṣe fẹ́ fi Ìgbòho sí kọ́nà àkọ́kẹ́ daṣọ bo ògo ẹ̀ mọ́ bẹ́ẹ̀ síbẹ̀ in the next 10 15 20 years kó má wà relevant mọ́ ẹ̀yin á dẹ̀ máa ṣe báyìí ẹ̀yin èèyàn máa gbé wọn o àwọn tó ń sunkún nu movement tó ń sọ pé Ìgbòho betray wọn o ní kí Ìgbòho tó bọ́ síta kó tó wá di situation tá a bára wa nísìn kọ́mọ Adéyẹmọ tó wá sọ wípé àwọn ń lọ support bàbá Tinubu ńgbà tán fún wọn ní freedom gbogbo mítì tó bá ṣe kàǹkàǹkà tó bá ṣe tán pa tán kún pé òkè ibi báyìí ni ká tún ṣe kó tó gbé ìgbésẹ̀ ibi mítì ẹ̀ kọ́ yíyan tó tẹ̀ tó sọ pé wọ́n kíní mítì tó ṣe ó ṣẹnujọ politician ti débẹ̀ ṣáájú wa àwọn wo la gbódègbò lórí burúkú ṣe bẹ́ẹ̀ ní ọjọ́ mẹ́ta ìlàṣírí ṣẹ̀ṣẹ̀ tú àṣé ọ̀pọ̀lọpọ̀ tó ń kàǹpẹ̀ tó pariwo Yorùbá nation tó ń fi àwọn èèyàn lọ́kàn balẹ̀ àṣé machineries àwọn politician ni wọ́n ṣé ìyẹn ni kí Ìgbòho fi jókòó kó dúró ta ni ẹni tó betray yín láàrin Ìgbòho àtàwọn torí ní ìgbà tẹ́ bẹ̀rẹ̀ sí ní gbé èpè fún Ìgbòho ní 2023 ẹ ló gba 1 trillion àti bàbá Tinubu bàbá Akíntóyè ẹ ló gba 20 billion kò sí iye tẹ́ ẹ sọ pé ó gbà tán ó pẹ́ títí ẹ lóun ló kó àwọn bọ́ìsì pé kán lọ campaign fún bàbá Tinubu kò sí nǹkan tí ẹ ṣe tán kò betray yín gbà yẹn o kò sọ pé torí gbogbo ogun tẹ́ gbé ti òun láti ìgbà yẹn gan láàrin ìgbà tẹ́ fẹ́ jẹ́ okùn ẹ̀mí ẹ̀ ló yẹ kó ti declare kó sọ wípé níbi tá a bá dé ẹ̀yin gan tí mò ń kú fún ẹ̀ ń gbógun tì mí mi ò wá ṣe nǹkan kan mọ́ this time around kò ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ já okùn ẹ̀mí ẹ̀ tí Ọlọ́run ò fún yín já kò sọ pé òun ò ṣe mọ́ o ṣùgbọ́n níbi tó wà bá dé nígbà táṣìírí ti wá tú àwọn ilé ìta lè sọ síta la sọ síta tàti rí pé majority àwọn tó ń pariwo Yorùbá nation tó ń sọ pé àwọn gbé dání politicians wọ́n ṣiṣẹ́ fún politicians ẹ jẹ́ kí gbogbo lálálù kutuku wù ìkọ̀sí ìkọ̀ tí Ìgbòho ń dúró ṣe mọ́ ẹ ti fúnra lára yín ba movement jẹ́ yíyó Ìgbòho has to move on ó lẹ́ ń gbọ́ lẹ́nu ẹ̀ ṣe rí the next tẹ́ bá máa rí next video tẹ́ bá máa rí ẹ rí bàbá Tinubu báyìí Ìgbòho lẹ́sẹ̀ bàbá Tinubu ẹ kú ti mọ̀ pé bó ṣe máa so mọ́ àwọn bàbá ẹ yo ìgbà yẹn ẹ lọ dúró síwájú tírélà Dangote torí kò ní break straight ní ọ̀run straight express ni àbí kẹ́ lọ jump sí lagoon Ìgbòho ń ṣayé ẹ̀yin sunkún ẹ̀yin tẹ́ ẹ̀ láyé ibo ni Ìgbòho ti betray yín ẹ kọ́rí burúkú lọ èyí tó bá lódò òǹjọjọ tó jọkùnrin káṣọ ogun wọ̀ líìdì èyí tó bá jóbìnrin káṣọ ogun wọ̀ kí wọn náà ṣe bó ṣe ṣe orúkọ tèmi ò yí padà Ìyèdára Kòwé ni mò ń jẹ́ má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel support my brand ẹ̀yin tẹ́ ń bá mi support thank you for your love and support Ọlọ́run á bá mi dúró tì yín á sì ṣe gbogbo iṣẹ́ yín ẹ̀ ní dálé ayé ṣe má gbàgbé láti drop comment ẹ̀ bá mi thumb up bá mi like video kó sì bá mi share information tó wà ń bẹ̀ wà powerful ẹ jẹ́ ká join hand wa and save our lives our brothers our sisters our property ilẹ̀ káàárọ̀ òjíire kò ní bàjẹ́ o ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o ó bàjẹ́ tì í.